Ìròyìn jákèjádò. Ẹ kò gbọdọ̀ ganu sí máìkì lórí ìṣẹ̀lẹ̀ náà mọ́ o. Adájọ́ pàṣẹ fún Natasha àti Akpabio. Ilé-ẹjọ́ gíga tó fìkàlẹ̀ sí Àbújá ti pàṣẹ lónìí fún ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ yìí Natasha àti olórí ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ yìí Goodwill Akpabio pé wọn kò tún gbọdọ̀ bá àwọn oníròyìn sọ̀rọ̀ mọ́ lórí aáwọ̀ àárín wọn. Akpabio ló pe ẹjọ́ tako Natasha o. Ó fi ẹ̀sùn kan Natasha pé níṣe ló ń ká bùrùbùrù kiri àwọn ìkànnì ayélujára o àti àwọn iléeṣẹ́ amóhùnmáwòrán nípa ẹjọ́ tó ṣì wà nílé ẹjọ́. Adájọ́ Binta Fatima Nyako ti ilé-ẹjọ́ gíga Àbújá ti pàṣẹ báyìí pé àwọn méjèèjì kò tún gbọdọ̀ wí nǹkan kan síta lórí ìgbẹ́jọ́ tó ń lọ lọ́wọ́ náà. Bákan náà ló pàṣẹ pé àwọn agbẹjọ́rò wọn kò tún gbọdọ̀ fi nǹkan kan léde lórí ẹjọ́ náà mọ́. Ṣáájú ìgbẹ́jọ́ yìí Natasha ti sọ pé òun ní àwọn fọ́nrán ìbálòpọ̀ Akpabio lọ́wọ́ o. Bóyá yóò sì tún fi léde lẹ́yìn ìdájọ́ yìí, a kò tí ì lè sọ. Ìròyìn jákèjádò.